dẹ́kìdá bàbá mi jẹ́ kí n mọ̀ pé olúwa jẹ́ kí n mọ̀ pé òun ní 100% loyalty sí mi. Kábíyèsí. Bàbá wa olúwa yẹn olúgbọ́n ìbá pé bàbá olúgbọ́n ní aago méjì òun yóò kù. Bàbá yẹn ṣàdéhùn fún mi jọ́ kan bàbá olúgbọ́n yẹn ó ní lọ́nà ìmọ̀ ní bàbá mi. Ó ní mo mọ̀ pé ọkàrẹ́ ọ̀balẹ̀ mọ́ ní kọ̀ balẹ̀. Ó sì mọ̀ fẹ́ kó fọkàrẹ́ balẹ̀. Ó sì mọ̀ pé ó ní bàbá. Ó lè mi olúgbọ́n ni mò ń sọ bẹ́ẹ̀ fún ọ pé tọ́ bá pè mí lágbo kan òun yìí. Nǹkan tó bá dẹ̀ ń ṣe ọ́ ń ṣe mí. Ó sì dúró tì ọ́. Wá sígbà tí mo fi bàbá mi lónìí gbé fún ọ. Nígbà tí ní ẹ̀rọ bàbá mi olúgbọ́n yóò ní sí òsì ọ. Kí ló fẹ́? Ohun tó fẹ́ yẹn yóò sì mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wá tó ń bá mú gbà yẹn. Bàbá olúgbọ́n mo máa ń pè tí mo bá mi gbà wọ́n lẹ̀. Lẹ́bí rò pé mo lágbára. Bàbá yẹn bàbá dáadáa bàbá yẹn àjọ kan tí alókòló lè pè mí fún àjẹkọ ṣẹlẹ̀ fún mú àwọn àbí wọn ní commissioner of police yẹn nínú ìgbà wọn pè bàbá olúgbọ́n wọn ní bàbá wàhálà wa oníkìlódé wọn láwọn ọmọ tí ń tẹ̀lé wọn náà ti fa wàhálà sí mi náà tágbára mi ọ̀ka oníkìlódé ṣàlàyé wọn á ní kó bá mi pè commissioner of police Ogun State bàbá ní kí n fún un ní ìṣẹ́jú márùn-ún mo pè mí padà ó dẹ̀ pè commissioner of police dẹ̀ pè bàbá padà pé ohun tẹ́ bá ti fẹ́rẹ̀ àwọn ó ṣe bàbá lóhun tí mo fẹ́ ni pé kó pe Sunday fúnra rẹ̀ commissioner of police yẹn pè mí wọ́n ń tà nìyẹn lóhun commissioner of police yẹn ẹ pẹ̀lẹ́ sà ọ̀gá ó ní ó sì ti bá wọn sọ̀rọ̀ fún gómìnà Ogun State Dàpọ̀ Abíọ́dún Ọlọ́run jẹ́ mi máa yẹn ní Ògùn ẹ dáadáa Dàpọ̀ Abíọ́dún yẹn náà ó dúró tì mí gómìnà Dàpọ̀ Abíọ́dún wá sọ fún kọ́ńtọ́nù pólísì pé àwọn ọmọ tó ń wọ ẹ̀yìn Yorùbá ni wọ́n kẹ́kọ̀ọ́ ọ̀dẹ́ gbọ́dọ̀ sí wọn èèyàn kì í lé ọmọ púpọ̀ ìpàjẹ́ ìjà tí wọ́n dẹ̀ ń jà wọn ọ̀pá yẹn ò ṣe kẹ́kẹ́ ìjà Yorùbá náà ń gbé o àwọn ọmọ yẹn ń sìn tó bá fẹ́ ni kò ṣe gómìnà sọ bẹ́ẹ̀ fún síbi gómìnà Dàpọ̀ sọ bẹ́ẹ̀ ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sáwọn ọmọ yẹn o ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ mú ọ ọba mú wọn kó fi wọn lẹ̀ torí bàbá olúmọ ti pè wọn ó ti fẹjọ́ sùn sọ fún síbi bẹ́ẹ̀ síbi wa pè mí ó ní ta ni mo bìlí wọn lálùkò lódò ní ó ní ta ni jẹ́ bẹ́ẹ̀ mo ní yọ̀ wá kàn ìlà ó ní kíní kọ́ mọ̀ bọ̀ lọ́fíìsì nǹkan má bẹ̀rù àwọn náà mú yẹn àwọn olùsẹ̀ àti fún àwọn Fúlàní tó ń parọ́ táwọn fẹ́ tí wọ́n á bá òkú káwọn lọ mú wọn yẹn àwọn ó pè wọn wá kó wọn kojú ẹ̀ ọlọ́dà bẹ́ẹ̀ ó ní kí n sọ pé gómìnà ti kó nǹkan mi sí wọn á pa lóko lódò fún wọn lọ ó tó bá ti dọ́rọ̀ nǹkan sọ pé látọ̀rọ̀ Sunday Igboho ó kún òun kiri àwa lóko lódò lọ bẹ̀ bá a tó dán ó ní bàbá ọlọ́kọjá bẹ́ẹ̀ ó ní ìyẹn pọ̀ gan bàbá lóko lódò ọmọ ohun tí bẹ lábẹ́ ìyẹn pé Ọlọ́run lo àwọn bàbá olúmọ àti gómìnà Ògùn yẹn bíbẹ̀ ẹ̀kọ́ tó wà lọ́bẹ̀ wọ́n mú lẹ̀ ó lè pa wọ́n mú tí wọ́n bá wà mú ojú tì mí nù àdúgbò fọlọ́run fún àwọn tọ́lọ̀ fi ta láti lẹ́yìn wa lẹ́yìn náà báwa dúpẹ́ fún bàbá Bọ́lá Tinubu Jagaba olódò jẹ́ tí a bá sí yẹn lórí yẹn máa ń mọ́ ni ọdún karùn-ún rẹ̀ lẹ́yìn odò wọ́n lè lọ bá bàbá rẹ̀ ọmọ yọ ọmọ rẹ̀ ni fi ilẹ̀ ó ní ẹni ọmọ bọ̀ ń lè tó bá ní mọ́ wálé kí la fẹ́ ṣe bàbá la fẹ́ jà ẹ̀wọ̀ ìyẹ̀bí tí ò tó bọ́ tálá lè bá jà Ọlọ́run ní gbìyà wa Ọlọ́run ní bàbá Bọ́lá Ahmed Tinubu ní kí wọ́n bọ̀ ní ó ní mímì ọ̀rẹ́ gbọ́dọ̀ mímì bẹ́ẹ̀ ni kí wọ́n wá ní mọ̀ ní Tinubu tí ń bú mi sẹ́wọ̀n lówó ìyàrá olórí burúkú lẹ́ni yẹn. wèrè tó ní mo sẹ́yìn Tinubu yẹn ṣé babalá bàbá rẹ̀ lè gbà mí lẹ̀ bàbá rẹ̀ lè gbà mí lẹ̀ ọ̀pọ̀ tí mo fà yẹn agbára mi ó ju agbára mi lọ odidi orílẹ̀-èdè là ń bá jà orílẹ̀-èdè kan là ń bá jà kì í ṣe local government kì í ṣe state là ń bá jà federal government lọ́lọ́ agbèyànjú agbára wa wò bàbá jẹ lọ bàbá sì ti jẹ lọ náà tọ́lọ́ sì fàwọn bàbá wa kẹ́kẹ́ wa tí wọ́n wá ní ọmọ wa ni ọ́ bó ti ẹ̀jẹ̀ pàfi lọ wọ́n gbà tá à ń ṣe ń gbà yẹn tí wọn tún wá bínú pé àfi lọ àwọn tó rà ń bú wọn gbà yẹn ẹ mọ iye ọba tá a bú ọba tá a bú nílọ
Ó ṣá. Ẹ̀jẹ̀ jẹ́ tèmi bẹ́ẹ̀ ṣe ń bú wọn lèmi tí wọ́n jẹ́ kí náà mi. Àwọn ọdẹ bóòlù àbọ̀ nípa. Àwọn bàbá wa ní pé ọmọ bá ṣe bàbá ọmọ ní ó ṣe sọ́ọ̀rì. Tí bàbá bá ṣe ọmọ ní ó ṣe sọ́ọ̀rì. Oníburúkú bàbá láyé kọ́ lọ́dọ̀ ọmọ ọlọ́run. Àwọn àdó bàbá aláwọ̀ bàbá dáadáa. A bẹ̀ wọ́n sì gbọ́. Wọ́n wá kó wa, wọ́n dà wá pọ̀ mọ́mọ́tọ́. Wọ́n wá ní ká wọn ṣe bó ṣe wù wá. Gbogbo nǹkan bá dẹ̀ fún mi. Ká fi sùúrù sí àpè àwọn òfin àwọn òfin tó. Ṣé wọn pé tó bá ti wà lẹ́yìn wa? Fúlàní ayákìlá ti ń pààyàn lè ṣe nǹkan kan fún wa mọ́. Ló máa ní bàbá. Ká fi sùúrù kọ́rọ̀ wa. Ìyá fi sùúrù. Ọlọ́run ní pa ẹrẹ́. Nǹkan tí bàbá Bọ́lá mẹ́ Tinubu ń béèrè ọlọ́wọ́lá wákàtí àsìkò tá a wà yìí ọlọ́run máa ń jọ fún bàbá yẹn. Ọlọ́run kẹ́mi bàbá Tinubu gbó. Ẹná bá nífẹ̀ẹ́ mi nítòótọ́ tọkàntọkàn yóò mọ fọkàn bá mi lọ yóò sì mọ bá mi yin bàbá yẹn kò ní ìmú. Ẹni tó bá ń bú bàbá Tinubu ń sìn ọ̀dà ìgbà tí ò fẹ́ràn mi ohun tó ń wá wàhálà sí mi lọ́rùn. Ọ̀pọ̀lọpọ̀ dúkìá mi ti bàjẹ́. Wọ́n gbé mi ta gba tí ó ti ṣẹlẹ̀ ẹ̀yìn òbí bàbá wa bí ṣe ọmọ kí lálálá wọ́n ti yọ ní gbogbo ẹ̀ta wọ́n ti ta ọ̀pọ̀lọpọ̀ dúkìá mi àwọn ọmọdé ń tẹ̀lé mi náà mi. Ọlọ́run lè dá yẹn wò. Ọlọ́run lè dá yẹn wò. Wọ́n tó bá jẹ́ sọ́lọ́run nífẹ̀ẹ́. Kò ní fi ọwọ́ kan ní rẹ̀. Ọlọ́run ní fi ọwọ́ kan ní rẹ̀. Mẹ́nu ẹ̀. Ayaya kúrò ayaya. Bóyá ẹjọ́. Ẹ̀fọ́lá. Ẹjọ́ ẹjókòó. Ẹjókòó ká tẹ́lẹ̀ wá. Ìfẹ́ ló dùn. Àṣeyọrí ni tiwa. Ìfẹ́ ló dùn. Àṣeyọrí ni tiwa. Ìfẹ́ ló dùn. Ẹjọ́ ẹ má lè kó sáré ohun bẹ̀yìn torí Ọlọ́run. Mo kí gbogbo wa láti Tẹ́bá jókòó fún àyè máa fẹ́, tẹ́bá jókòó fún àyè máa fẹ́. Mo kí gbogbo wa láti ìpínlẹ̀ Ògùn káàbọ̀ sí ilé bàbá mi Májàsọ́lá Ìgbòho Òòṣà wípé a káàbọ̀ sí bíbá yìí. Dáàdì nìjà. Àwọn ọmọ yín láti ìpínlẹ̀ Ògùn tí a jẹ́ ẹgbẹ́ one house náà ẹ̀gọ́ àwọn alága local government a ní ogún local government ní ìpínlẹ̀ Ògùn gbogbo ogún local government yà wá ní alága àti igbákejì alága gbogbo wọn ni wọ́n panu pọ̀ wọ́n láwọn fẹ́ wá kí yín wọ́n á ní kò sí wàhálà kí màá sọ pé mo sọ pé ẹ fún wa lọ́jọ́ òní tó gbogbo wọn ló wà ní gbogbo 20 local government ìpínlẹ̀ Ògùn ni wọ́n wà ní ìdìbà tó jẹ́ alága local government kọ̀ọ̀kan àti igbákejì wọn àtàwọn mẹ́mbà kọ̀ọ̀kan láti local government yẹn wọn pàtàkì.
ní owó ọ̀dẹ́rù ìjọba tí ó fi tẹ́lẹ̀ lóko ìjọba ní àpè kó tra kó lọ náà ṣe ó náà gbìyànjú tiẹ̀ ó sì tiẹ̀ láti rí bó ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ nísìnyí àwa lọ́lọ́run lò àwa yìí ẹ̀gbọ́n yìí lọ́lọ́run fi tì mí tí àwọn àgbáyé fi mọ̀ pé àwọn ọmọ Yorùbá gẹ́gẹ́ bọ́ wọn fẹ́ kó lábẹ́ Nàìjíríà bẹ́ẹ̀ kọ́ ni àwa yìí nìyí àwọn atájọ́ ń ṣe náà rí àti pé Ọlọ́run kò ní di àwọn tó ti bá lọ wọn fásitì ọmọ rẹ tí a bá ń jagun náà àwọn tó kù àwọn kò sì kù àwọn tó bá kú náà ni wọ́n sọ fún tó bá ṣẹlẹ̀ Ọlọ́run ní gbogbo owó kúkú Ọlọ́run ṣàbójútó táwọn tó kù ọ̀pọ̀ àdótì ni àdótì ni o kì í ṣe gbogbo yẹn náà ni Ọlọ́run lè fún nírú ọkàn bẹ́ẹ̀ tí yóò hàn dúró tì yẹn bẹ́ẹ̀ Ọlọ́run ní payán rẹ̀ Ọlọ́run ní jẹ́ jábọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bàbá ńlẹ̀ Yorùbá pátápátá gbogbo wọn náà ní wọ́n gbìyànjú jẹ́ lẹ́dí pàápàá jùlọ àwọn bá Ògùn state yẹn ọmọ sáìn bàbá orílẹ̀ kéńtà yẹn àwọn ló gbé orúkọ mi kiri wọ́n tàn bá fẹ́ fún pé wọ́n Nàìjíríà wọ́n ní ìdí ọba bíi 20 tí ó sáìn orílẹ̀ kéńtà lọ́kọ́ sáìn